wá gbọ́ táwọn olórin bá ń sọ pé wọ́n ń ṣẹ́jú pàdí mi lọ o wọ́n ń ṣẹ́jú pàdí mi lọ o á ṣẹ́jú bẹ́ẹ̀ lọ fún bàbá ọ̀pẹ̀bẹ̀ ẹlẹ́mìí àdìmẹ́rù. aṣọ bẹ́ẹ̀ mọ́ tó o bá wò mí èmi ní sẹ̀rí torí ẹ̀kọ́ rẹ̀ ó ní bí sẹ́sì ojú yẹn sìmẹ̀sìmẹ̀ iná lè rí yẹn pàlàbà mo lè yẹn ní níta. ọ̀tá yọ̀ mí lórí bàbá Sùwé níbo mo fẹ́ gbé gbà. ọ̀tá ò ní yọ ọ̀hún bulẹ̀ dùn sí tọ́ọ̀dù ó dédé tá a ka gbogbo méjèèjì òkè tá a máa fi náà sí bàjẹ́bàjẹ́ sórí pàápàá jùlọ ibi tí mo wọlé sí tí n bá ilé bẹ̀rẹ̀ sẹ́tàn ó máa kọrin látẹnu ẹ̀rẹ́ ni tó máa sọ pé sáárá rẹ̀ òṣùbà rẹ̀ àtọ́bàjáyé àṣẹ̀dá ọ̀run sáárá rẹ̀ mọ̀rẹ́ o sóyí ọ́. bàbá ọ̀pẹ̀bẹ̀ bàbá Sùwé dojú tì mí. ìyẹn ní pé nǹkan tó kàn ra ṣẹlẹ̀ ń jọ yẹn òun ló wá fa àìsàn ńlá tó wá já síkú báyìí. ẹ pẹ̀lẹ́ o ṣe ti gbọ́ ọlọ́run mà ní já rírú ẹ̀ mú mo kàn ní kí n wá kí n rìn bóyá tó bá tún yá lọ́wọ́ rẹ̀ màá tún wá wò yìí ẹ pẹ̀lẹ́ ga o. ẹ má fi ìrònú ṣera yín léṣe o agbọ́n ti kúyọ̀ kankan ò sí o kò sẹ́ni tó fẹ́ kú láyé àṣírí ikú ò yẹ dá ibi tó dùn wá mọ́ la sunkún mọ́ bẹ́ẹ̀ ikú lè jẹ́ bíbọ́ àṣírí ẹ̀dá torí ká kú lọ́mọdé wọ́n fẹ́ ṣe ṣèrẹ́lẹ̀ ni ó sàn ṣe ká dàgbà láì ládìyẹ ìrànà. ọmọdé yìí má tún dá nǹkan mi lẹ o má dá nǹkan mi lẹ o ẹkún tí mo sún tó àmọ́ èmi ti gbà báyìí pé tó má mú àwọn ọlọ́wọ́ ni. ẹkún tí mo tún sẹ́yìn ti tó ó tó gá o ó tó gá o. mo mọ̀ kíní kan dájú pé bó jẹ́ èèyàn kan ló wà ń kọ̀rọ̀ tó ní tó ibi tó mọ́ báyọ̀ sí mi nu ó kò kọ́ lọ́hùn ó tàn sí máa tàn mọ́. hello ta ló ń sọ̀rọ̀ àǹtí mi Kíkẹ́ ẹ̀yin lẹ cause gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí you are the cause of everything tí ó bá ń ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ wedding ni mọ̀mísí ò ní fall sick. ta ló ń bá sọ̀rọ̀. àǹtí mi Kíkẹ́ ni. Kíkẹ́ bring me the phone. Kíkẹ́ so ìwọ lè ní gọ́ọ̀sì láti tún pèèyàn sínú ilé yìí àbí wo jẹ́ ń sọ fún ẹ àti òkú ẹ àti ààyè ẹ mi gbọ́dọ̀ rí ẹnu lé mọ́ mo wà Nàìjíríà mo wà London mi ìfẹ́ rí ẹ ń bì títí ayé máa fi parẹ́ ṣùgbọ́n mi. òun kò lè wá mọ́ ó ti di kí ògì dájí kò lè wá sí àyè mọ́ kò lè débi wọn ṣe èmi ti kà fọlọ́hún bó jẹ́ èèyàn ló wà ń kọ̀rọ̀ tí ń ṣiṣẹ́ ẹbí Elédùà yóò ṣèdájọ́ wọlé. ìyá ẹni tó nífẹ̀ẹ́ yín bí àwa ò sí kódà nígbà tẹ́ ẹ wà pẹ̀lú bàbá wa àmọ́ bí wọ́n ṣe nífẹ̀ẹ́ yín tó kó kúkú wu ẹnìkan kẹ́ kúrò láàrin wa ṣùgbọ́n yí Ọlọ́run ọba tó dá gbogbo wa ẹbí ará àti ọmọ ló ń ṣèdárò lẹ́yìn yìí o kí Ọlọ́run kó tẹ̀yìn sí afẹ́fẹ́ rere. tètè wọlé èmi náà wọ ẹ̀yẹ ẹ̀ẹ́dẹ̀rù káwọn èèyàn máa ń torí rẹ̀ kẹ́hùn sí wọ́wọ́ ó tètè ẹ̀lẹ́dọ́ bóòlù ẹ pẹ̀lẹ́. dákun ó ga o. mọ ìdíyà
ní tí mo fẹ́ bí ọ́ dákun mọ́ ṣàlàyé ṣé kò sí nǹkan kan lẹ̀. èmi ní èso tè kò sú ọ. mo gbọ́n mo clever kò sẹ́ni kankan lé èmi púpọ̀ tí mo wà lé ni èmi púpọ̀ tí mo wà lé. ó ti àjẹ́. ga o ìgbín tẹnumọ́gi ó gùn. ó gbọ́dọ̀ gùn ó gbádùn mi sórí àsìkò tó àjọ súnmọ́ra yìí ṣe ló dàbí tíyẹn ti ń ná gàwó lọ́ọ̀kan tíyẹn wá ṣẹ̀ṣẹ̀ rí ní súnmọ́ ni gangan ló wà mọ́ iye sọ pé tíyẹn bá ń tọ́ nǹkan wò látòkèrè kò lè dàbí tó súnmọ́ irú òórùn wo ló ṣe yìí. kọjú sọkọ kọyìn sálẹ̀. àìlọ ọ kọjú sálẹ̀ lélẹ́yìí fẹ́ yìí kó kẹ̀yìn sọkọ pátápátá gbàgbé yín pa yún. ṣé ẹ wá rí nǹkan kan ni o owó tẹ fún mi pé kí n fi sóúnjẹ kó ká oúnjẹ òun wà lórí iná báyìí nísìn kì í jiná ni tẹ́yìn gan bá rí oúnjẹ tí mo sè ẹ̀rù ọ̀ báyìí. èlò wà ní owó tó. ṣé ẹ pé 5,000 lẹ fún mi 7,000 ní mi sóúnjẹ. 7,000. bẹ́ẹ̀ ni. wàláhì ìyá Adéyẹmí gan kò lè fi 2,000 síbẹ̀ tán ó pọ̀ jù láyé rẹ̀ ní 2,000. gbogbo tẹ́ bá fẹ́ lèmi ò fún yín jẹ èmi lajú ẹ fèyún lẹ̀ jáde lèmi. wọ́n sọ bẹ́ẹ̀ ẹ bá ń kó owó mi 2,000 bí. ẹ kọ́kọ́ ẹ wọ ẹ kó wa ẹ sá mọ̀ owó wa ẹ tún wá fi ti bí ilé. kàtà ni mo jẹ gbèsè 3,000. ṣé ẹ máa ń lá ẹ máa ń lá ọ̀làlá ni. mo mà dá mi ká lá nǹkan báyìí o tí n báyìí lè tẹnu bọ̀ báyìí. sáà ní ṣe fàájì ni. a ṣe fàájì. ẹ mú sí láṣà ṣe fàájì. ikọ̀ sí bóòlù ṣe ń ṣe báyìí. ẹ jí ó pé mẹ́rin. nítorí ìyá Adéyẹmí gan ló fẹ́ gbà 2,000 tí lásìkò owó tó wà lọ́wọ́ nílẹ̀. amọ̀yànjú rẹ̀ yàn ń lé ṣé ẹyọ kan náà ni. èmi ò fẹ́ kéèyàn máa fọwọ́ ra owó lójú báyìí o ọbẹ̀ tó dún owó ló pa o. ngbà. ó pé mẹ́rin báyìí ní ìsìn. àpótí ajé mi. ọ̀pẹ mẹ́fẹ́ olú ìwòsàn lórí. Oyèmí. adé orí ọ̀kẹ́ ni ìṣe tẹyẹ kẹyẹ. ẹ̀bù àṣẹ ni. wọ́n bọ̀ atẹ́gùn ọ̀bọ sí ẹ̀mí ọ̀la láyé. rọra. wọ́n bọ̀ ọ̀kànlá òkèlè. káàbọ̀ yóò ná. bí n bá ti ń lọ kẹ́sìnì tí n bá ti ń bọ̀ láà máa gbé nǹkan dò bẹ́ẹ̀ bá ṣe ń tẹ méjèèjì èyí náà máa fi oró méjèèjì bí ìgbà tẹ̀lé mo tún fèsì ẹ ọmọ pé ọkùnrin tí ìgbà ìjẹnu bò báyìí bí ìgbà tí mo mú pé wọ́tà mi fi mú gbẹ. má mú gbẹ o. èmi fún mi ká mo tún fèsì. ọkọ bá mú gbẹ inú òbí mi. yóò fẹ́lẹ̀ ni. má mú gbẹ o. nísù àwọn àbójú wọn ti bọ́ yìí nígbà tá a ti ṣe tọ́jú ọmọ pé yìí ń dáná lọ dábàá dáná tán nígbà wọn láwà tú gbogbo pẹ́rẹpẹ́rẹ. wàá wá gbà pé ọkùnrin jọkùnrin lọ. kí ló fẹ́ ṣẹlẹ̀. nítọ́bọ̀ yìí sọ tí wọ́n bọ̀ sọ kutu wọ̀wọ̀ kí ẹ rí sọ kutu wọ̀wọ̀ kí ni sọ ó ń sọ. ọ̀pẹ̀bẹ̀pẹ̀bẹ̀. bí o ti gbà wá tán ni. dìde kò tiẹ̀ kọ́kọ́ fi lé ìsìn. ó ní tí mò ń wò. ẹ̀yin èjì gbèsè kó má tọ̀wò. bẹ́ẹ̀ni. mo fẹ́ fún ẹ ní ìtọ́wò ẹran tí mò ń dín lọ́wọ́ lórí iná. kọ́kọ́ fi lé ìsìn ìtọ́wò náà. ẹran ti dín náà ni. ó ti yàtà sí mi lójú ó ti yàtà. ó ṣe sí ló gbóná ni. lé o àwọn kan lọ́rọ̀ ọ̀fẹ́ bí ìdánwò ni. ẹni tí ó jọ inú àpáta ò ní wẹnu àké. mo lọ́ra yẹn ti ní. oríjẹ́. ìrántí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè jọbẹ̀ torí tó bá lóun tún lọ lé tọ́ra ẹ̀ ni. irú olùwà sí báyìí wàláì ó ń dìrì tó tiẹ̀ dé owó ẹ̀ kalẹ̀ dáadáa. ọmọ jù bẹ́ẹ̀ ni ọmọ jù lọ ní gbàpọ̀ ẹlẹ́dẹ̀. gbàpọ̀ ẹlẹ́dẹ̀ ni. ojú sọ kọ̀kọ̀ ìsàlẹ̀. wọ́n wá sí ìkan wọ́n tún káyán gánì. sọ yìí ọ ọlọ́run fi ọkẹ́ mi lásìkò sí lágbára ọlọ́run ìṣòsì ní yàrá ìsìn ló wà mọ̀ pé ọkùnrin ju ọkùnrin lọ ní eré tí máa ṣe fún ẹ tó máa ro títí láíláí ní ìbẹ̀ ọ̀sẹ̀ fọkàn rẹ balẹ̀. àdìbẹ́rù náà náà wá gbẹ̀yìn. àókèrè tó lọ́bi tó lọ́hùn lágbára lọ́wọ́ ọlọ́run kò ní dé mọ́ kó tèlé fún aláyè kalẹ̀ láyè. ó tẹ̀ tí wàá da bẹ́ẹ̀ ẹ̀yin náà ibi tẹ́lí wọn ní tí wàá dé yẹn ní agbára ọlọ́run ẹ̀yin gan máa dèrò bẹ́ẹ̀. ṣé mo sọ fún mi. kí ni àtẹ̀ ṣe ṣé ẹ fẹ́ dé ni. àìsí òsàn lórí òkè làbẹ́làbí mọ́mọ́. bóòlù ṣe ti báyìí. abẹ́ ti gbàgbé pé nǹkan tó rẹ̀ yín ra wọlé títí tí tó fi dé hospital wọn lè náà ti bẹ̀rẹ̀ yìí. ṣé ẹ fẹ́ kí n bòyìn bí táwa yẹn. ọmọ bọ̀rẹ̀ bàbá rẹ̀. ọmọ bọ̀rẹ̀ bàbá ta lọ máa wù àbí kí n. bọ́dà Bọ́lájí ẹ ní ìdí gbogbo ohun tí mẹ́rin bọ́kùn ẹ̀ ṣe
ẹni ìjẹ́fọ́ ṣóye ká kun ikún wa ẹ̀bẹ́ ní ká fọ ṣáàmù kẹrin ilé ya ẹbí èṣù wà lára kàmú wà wò tẹ́ pọ̀ nẹ́ẹ̀ni. Síkírà ìwọ wàá gbàdé ẹ̀wọ̀n mọ́ bọ̀. Ṣọ́fọ́ bá ẹni máa bọ̀ ṣó máa láàrin bá wọ́n tún jọ́kọ̀ délé láì Ibo ni kìí bẹ̀rẹ̀? Asi ẹgbẹ́ bọ́ọ̀tà kẹ́ẹ̀tọ́. Èmi ò ní ẹ má ju o. Ẹ tó gbé ọba lójú ẹ̀. Sálára kan ló rẹ̀. Sálára kan ló rẹ̀. Ọ̀sẹ̀ mi dà. My baby. Bàbá mi. My baby. Doctor. My baby. Ṣé baby? Doctor. Doctor ẹ gbà mí o. Nọ́ọ̀sì ẹ gbà mí. Bàbá ẹ jọ. Doctor nọ́ọ̀sì ẹ gbà mí. Bàbá sọ. Ẹ jẹ́ gbà mí. Ẹ filẹ̀ náà. Filẹ̀. Mo wá check BP wọn ni mo rí report lajú. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní pè mí my baby my baby. Màmá lọ tí. Mọ́sá. Sutra. Bàbá. My baby. Ó ń bọ̀. It's a baby. Ó ń bọ̀. My baby is a carried away. My baby is a carried away. It's a carry. Bàbá, eléyìí ò ń ṣe bébì yìí o. Nọ́ọ̀sì lélẹ́yìí bébì yìí. Yes, my baby carried away. Bàbá, hospital ẹ wà ń bí. Hospital? Àtijọ́ talẹ̀ ti wà ń bí tẹ́tí faint. Information ta dẹ̀ gbà ní pé my baby òun ló jẹ́ kẹ́ dákú. Ẹ jẹ́ àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ ti lajú báyìí ẹ̀dẹ̀ ti sọ̀rọ̀. Eléyìí jẹ́ ká mọ̀ wípé ẹ kú. So ẹ fi ara yín balẹ̀, ara yín máa yá. Ṣé wọ́n ti parí pàtí ni? Pàtí sì wà ń sàn. Ẹ fara yín balẹ̀. Ẹ wà ókè náà ṣe gbé yín wá bí. Ṣé mo ní acrobatic àmọ́ acrobatic pension ni? Ẹ ní acrobatic. Ẹ bá mi wó lólùfẹ́ bí bí mo bá wà o nílé ayé máa tún wà lọ ṣáájú ilé ọ̀run. Dr. Akinwande, at this junction, mo nírò pé ẹ máa sọ fún nurse kan tó ń place bàbá yìí on drug again. Ṣó ti yé? So bóyá tán bá fún láwọn oògùn yẹn léraléra ara máa padà balẹ̀. All right. Monster. Shake it baby. Monster. My guy. Sutra. It's okay. It's a carried away. Bàbá, ọ̀rọ̀ yín ti yé wa. Ṣẹ́rí bébì yín ó wà ń pàtí ń sálẹ̀. Mo rí mo fẹ́ lọ bá mi. Ìrọ̀ wọn bá yín kò wá. Wọ́n bá yín kò wá. Seki baby. Ẹ sùn bàbá. Wọ́n bá yín pé bébì yín wá. Ẹ sà. Wọ́n bá yín pé. Ó gbẹ̀ngbẹ̀n. Ẹ fọ́ mi. Bẹ́ẹ̀ni sá. Ẹ máa ní kọ́ bá yín. No, kí ọwọ́ ta iná ìdá. Ẹ lè mú eléyìí. Kò sí nǹkan tó dàbí òkè àrùn bá. Ilé ìwà dangerous to your health. Ẹ lè mú eléyìí ẹ gbọ́dọ̀ mú látẹnu. Wọ́n máa fún yín ní drips ní. Ẹ sà, ẹ jẹ́ mú mi lómi ń jẹ. Ẹ̀gbin omi èèpá yẹn, ẹ jẹ́ mú mi tí mú kára mi ọba lára mi fẹ́ mọ̀ gbọ́n. Ẹ ṣàfàrà yín balẹ̀. Màá ní kọ́ bá yín gbé omi wá. Ẹ máa mú. Màá ṣe kí n bó di ejò torí ọlọ. Ẹ sùn kẹ́ fara balẹ̀. Màá ní kọ́ bá yín gbé omi wá. Màá dẹ̀ tún ní kọ́ bá yín mú bébí yín náà wá. Ẹ má dìde o. Monster. Take it baby. Monster. A ní kẹ́ fara balẹ̀. Ẹ máa rí bébí yín. Yes sir. Please. Yes sir. Yes sir. lẹ́. Ọlọ́run ló yẹ ká mọ̀ dúpẹ́ lọ́wọ́ rẹ̀ kì í ṣẹ̀dá kan ní tó ṣẹlẹ̀ sí mi òun ló ṣẹlẹ̀ sí kípa agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà tí ìkan ní China courts sórí bí ọ̀kadà yìí ṣe ń gbé mi bọ̀ ẹ̀kan náà ó sáré ó kàn fi sí jíà ní gbà tó fi sí jíà rẹ̀ mọ̀lú kọ́kọ́ ìdáná máa lẹ́nu bí mọ̀lú ṣe gbé wa tiwotiwo ní àtọ̀kadà àtẹ̀mọ́ ọlọ́kadà yìí wáwù. yéé orí mi láàkàn yọ mí gbẹ olórí burúkú nìyẹn ọlọ́kadà mo máa ń sọ fún ọ̀rẹ́ mi ọ̀rọ̀ yẹn ọlọ́kadà gan wàhálà ni wọ́n ti pọ̀ jù mo dé sọ fún ọ ṣe gbogbo ohun ọ̀nìyàn fi gọ̀kadà àmọ́ oníṣẹ́ ọbí yìí kó ṣe bẹ́ẹ̀ gbá ọmọlẹ̀ sàn fẹ́ san wọ̀fọ̀wọ̀ ní í dáa fún wọn sọ̀kànnà la pa wọn olóde la gbé wọn lọ. Àdèmọ́lá ṣé mọ̀lú ló ń ṣépè fún ni
àbọ̀lọ́kadà bọ́kadà gangan tó gbé a. ìyàn méjèèjì ni a máa lù à. ó lọ sí sọ̀rọ̀ báyìí kí n túmọ̀ máa lù à. ẹ máa dáa fún ọ ni ọní fẹ́ ṣe mí bí ìyé. tí wọn náà sì sábíàmọ́ alẹ́ ni òun náà ṣèṣe gan tó fara pa yẹnlẹyẹnlẹ tí ẹ tún lè ju tó lọ bí. ọní rí mi kó fẹ́ sọ mí dòkú ọ̀sán gangan. omi dèrò ara rẹ bá mi. nǹkan ni mo kàn tiẹ̀ fẹ́ bí ọ náà bá ṣé wọ́n ṣe fún ọ níbẹ̀ bí wọ́n ṣe gbá ọmọ lẹ́nu ṣé sáà bá ọmọ ojókòó tí nínú ilé rẹ jẹ́ o. Adémọ́lá sórí ọ̀dẹ̀ sórí rẹ̀ pèsè. kò sí mi. nítorí ojókòó tí ilé mi lọ tún béèrè. ṣé èsì pé wèrè sí ọ ládùúgbò tí jẹjẹjẹ tó ọjọ́ tó ọmọ bíi mẹ́fà lábí ilẹ̀ èwo látọ̀ dáadáa nù àwọn mẹ́fà. lẹ́ni méjókòó tí nǹkan kan ẹnu mo jókòó tí nílé rẹ̀ ọ̀nìyàn tanra rẹ̀ à ó nu méjókòó tí. Adémọ́lá ọmọ tó sọ rárá kó sọ ẹnu rẹ kọ́ ló sì sọ nǹkan tó jókòó tì nínú ilé ta ni. àwíwá gbogbo akọ̀tí ẹ̀mí sọ dáa gbogbo omi ṣe látàárọ̀ bí ọtí mi purọ́ rẹ̀ ni mọ mi bọ ọmọ le bí ọtí mi pa mọ mi bọ ọmọ le àwọn èèmọ̀ sún bó èèmọ̀ sún o ṣe kí mẹ́mọ̀ gbọ́ o gbogbo o ṣe pátápátá èsì yìí èmi gbọ́ níbẹ̀ èsì ọmọ ọ̀rẹ́ rẹ lù ọ́ wa ṣé èsì ọmọ ọ̀rẹ́ rẹ lù ọ́ ọ̀fẹ́ la jíṣu ọ̀rẹ́ rẹ wa àwẹ̀ ó káre ọkàn ti yẹ kan gbá kínní abẹ́rẹ́ wọn kan ti gbá dànù àmọ́ kó tó sọ mí di olórí burúkú èmi gan máa wá ń ṣe sọ̀rọ̀ ara mi kí o bá ti ṣe tán bẹ́ẹ̀ kó nìṣó nínú ilé kó jẹ́ mi láàyè o. àbórí rẹ burú ni. orí mi burú. mo ní gbogbo ara lomi ló ti kí ká tún jọ wọlé lọ. ara wo lomi ru ọ kí ni sí ọ náà. ara ru ọ débi yé ni ara lè ru ọ débẹ̀ torí mo jókòó tìrẹ ni. ẹ má ti ṣe gbogbo eléyìí fún ẹni lè sọ̀rọ̀ ẹbí. ilẹ̀ sọlẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ bàbá bẹ̀ ọ̀pọ̀pọ̀ wà. aṣíwájú ọmọ jọ́ntì ẹ̀. ó pọ̀ jù ọ̀pọ̀pọ̀ wà. no mortuary buate bàbá àgbàlagbà. kó má lè. orí ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gidi gan ṣé bó ṣe wù ẹ́. ó tó bá ń gbọ́ ìṣòlíbẹ̀. ìṣòlíbẹ̀. lẹ́ni tara wọn ṣẹ̀ṣẹ̀ yá. ẹ máa gbọ́ bá mi ṣẹlẹ̀ tí mo fún ẹ injection ni ara wọn máa yá kíákíá ni. injection nìyẹn. yé àwọn ọmọ mi nù àwọn ọmọ mi nù lórí támà tẹ́ ẹ bá dórí flabush abẹ́ lọ sí transferga square. ìṣòlíbẹ̀. lọ́dọ̀ àwọn ìyá mi ẹlẹ́yẹ àwọn ọmọ nù. bàbá òun tún dàjọ́. àwọn ọmọ ọbẹ̀ gbìn. mi ní bàbá òsì òun tún dà. ẹ wò bàbá kẹ ní sùúrù dé àwọn nọ́ọ̀sì àfún yín láwọn drugs yín. iye ṣá. kẹ́dẹ̀ make sure pé ẹ lò wọ́n sà. ẹ dẹ̀ máa sinmi dáadáa. ṣé ti gbọ́? ẹ ṣe jẹ́jẹ́ o. ẹ take care. ẹ ṣe pọ̀ sà ẹ kó tọ́jú mi ọmọ tọ́jú ẹ̀yin náà. ẹ wò bá mi ẹ jókòó. ẹ wo wọn jìyà lórí rí gan. nítorí tí bàmí bẹ̀ sí jìyà kiri ni. tó bá jẹ́ lórí ọ̀rọ̀ mi ọlọ́run ní yọ̀ọ̀yà kó nu ọ̀rọ̀ rẹ o. àmì àti fẹ́yìn náà ẹ wo mo gbìyànjú lórí ọ̀rọ̀ yín gbogbo owó tí mo rí lọ́tún lọ́sì mo gbọ́dọ̀ dr ọlọ́kọ̀ lọ ni mo lọ kó yẹn fún wọn torí mi fẹ́ nira. ìwọ lọ sí ọ̀dọ̀ dọ́sítọ̀ ọlọ́kọ̀ ìwọ lọ́dọ̀ dọ́sítọ̀ ọlọ́kọ̀ ti jẹ́ pé ń bẹ nílùú èbò. ǹjẹ́ mo tó dé tí mo fi ṣe nǹkan tí mo ṣe yẹn nígbà tí mo gbọ́ pé ọmọ olórí burúkú yẹn ọmọ wèrè tẹ́ gbé mi lọ sí párí ẹ̀ ọmọ tẹ́ pínjọ́ táwọn bá ṣe àjọyọ̀ lọ́wọ́ lásán ṣe ló ṣojú sí mi báyìí torí tí ìrìn ó yẹ kí n ti rúnṣẹ́ ẹ̀ tipẹ́ èmi ti yẹ pé mo fásitì gan. ọmọ wo lè pọ̀. ẹlẹ́dàá ó gbé súnmọ́ mi. ẹ wò tó ẹ pẹ́rù ọmọ bẹ́ẹ̀ ni ẹ wò ṣe rí ẹ má kí n tàn yín jẹ ṣe rí ó da kíyàn ṣe kíni kó kó rajá kó fi ṣọ́lé ìyẹn tájà yàn bá ní jẹ mí ni o ṣe rí àgbòbágbò ṣe wà yẹn ó da kíyàn fà lọ́rùn báyìí lọ sí gbòòrò ìyẹn tí jọ̀wọ́jọ̀wọ́ ọrùn ẹ̀ tí ó bá ti ní tujá. yorùbá mọ̀ ní lẹ́nu rẹ yìí. ohun ni bàbá ṣe rí ọmọ yín tẹ̀ ń fẹ́ yẹn my darling my devour ẹ̀fà yín yẹn ó da lóbìnrin ó ṣe ń mú ṣaya àmúgbà tó ní wá kọ́ olórí burúkú ọmọ ni irú ọmọ bẹ́ẹ̀ yẹn gbọ́dọ̀ fẹ́ wọn sílé ẹ̀yin ògbóni wọn bàbá wa ni wọn ní ọmọ tí ó bá da tí ò bá níwà òun ò lè fi pọ́n ọkàn àbó fẹ́. bẹ́ẹ̀ni àná ń ká sí ọmọ òfò. àmọ́ tó mọ́ bá da tó tún níwà bàbá èèyàn lè kó 20 million lé lórí. yes. ṣe wá rí ibi táwọn péré àníyàn lọ ẹ má ronú parọ́ ayín mọ́ irú ọmọ yẹn kó là ń sọ. eléyìí tára yín yá ìmájọ́ yín lójú mi kọ́ láti gbé màmí fún yín. ẹ gbádùn mi. mo gba bàjẹ́ ìṣẹ́ ìyá. ṣé wá rí ibi tí mo mú yín lọ sìn lórí ọwọ́ tá a wà orí high level ni tọ́mọ yẹn bá padà rí gan ayé ajá. mo jẹ́rìí ẹ. ẹ má parọ́ fún mi èmi àti ìlàjọ jókòó báyìí ẹ wò mí dáadáa ṣé ẹ ti lá plate rí. plate. ewu nu. ẹ já sí
tẹ bá lápẹ́tì tán ẹ tún ta yín ẹ tún bú ice cream sórí ẹ máa ṣe láì. ibo lọmọ ìwà ń gbé mi rí. wà ẹ ti pa 11 ni. 11 ni. ẹ ò bá mi orí 11 tí mò ń mú yín lọ bàbá tẹ bá débẹ̀ ẹ̀ ní jábọ́. lágbára Ọlọ́run ní jẹ́ ìjábọ́ mọ́ lọ́wọ́ èmi. How are you? Kondo sọ èsì gan. ẹ kú tọ́jú o jàre. ẹ wo ẹ sọ fún bàbá o wọ́n ti discharge wọn nísìn ẹnìkan ṣe jẹ́jẹ́ pẹ̀lú my baby tó ń bá kiri o. ẹ rọra o ọjọ́ orí pàápàá ò lè jẹ́ kẹ́ ṣe gbogbo ìyẹn púpọ̀ o. tẹ̀rẹ̀ ẹlẹ́kan wò mí bẹ́ẹ̀ ara mi ti yá. adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ ṣàrọ̀ra pọ̀ láwọn bébì ṣẹ́ ti gbọ́. iná ìwò rí ẹlẹ́ o sọ́kà sọ́banú kò tí kò kán rárá ẹbí tí lókè ẹbí tí lọ́lẹ̀ ṣe kò ju orí bó ṣe wà náà lọ́wọ́ bí ó ti wà lọ́jọ́ òkúlù kọ́mọ kí bọ̀rọ̀ kìfọ́ kìlọ́kì kí ọ̀rọ̀ kìfọ́ kìkì kọ́mọ kìkì. kí ni ìtumọ̀ eléyìí. èmi ló yẹ àzọ́bà àwọn òjò orí. ọ̀rọ̀ ẹ̀ ẹ ṣe sá ẹ ṣe kàn sá mátò ẹ yẹ sá ẹ ṣe sá. ẹ jákèjàre ìwọ ni ẹ ṣe ṣá tẹ̀ ń bá kiri kí ló dùn yín. ṣé mi ò ṣọ́ dáadáa. ẹ ṣọ́ dáadáa. bó ni ìyá rẹ ti ń sọ. a máa gbọ́ ọmọ fún yàrá yàrá àwọn ọmọ. bàbá Sùwé kí ni nǹkan tó o tún ṣe jí àmọ́ rẹ lé àwọn sáà ti dìsáàjì rẹ. mo lọ lé bọ́ọ̀bà lóje mo ti kọ́ mi lọ́n wá mo ti kọ́ tọmọtọmọ mo ti jáwèé fún ọ ilé ọlọ́mọ mi ní kù sí ṣùgbọ́n rí jẹ́ ń bẹ̀ ni. àṣì ẹni tó tiẹ̀ wà lẹ́wọ̀n ọ̀mẹ́ tí ń ṣe tòun níwọ̀ tó jẹ́ pé láti bí ìjẹrin tí ẹ ti gbé ọ débi o ò lè la ẹnu débi pọ́ làjú èmi mọ̀ ń sáré káàkiri tí n ò jí o kú. wọ́n lọ wá là ń lójú. èmi ni o. wọ́n lọ là ń lójú àbáwọn kọ̀dọ́sítọ̀. wọ èmi ni o èmi ni mo lọ lójú tí ìbá sọ pẹ́lọpẹ́ mi ó ti kú dànù. ẹjọ ẹgbẹ́ ni òṣìṣẹ́ ọ̀hún ẹ dákun o ẹjọ torí Ọlọ́run ẹ̀yin tẹ́ ń fagbó ẹ̀ náà kọ́ àbẹ́yìn kan lẹ̀ bá tiẹ̀ jẹ́ nígbà bá sì pa ojú yín ọ̀wálẹ̀. ẹ wo màmí ẹ jẹ́ ìwé tèmi ọ̀hún kò ń bá gbogbo lẹ́nu ẹ wo ẹ ń tààrà ẹ̀ ṣe ìyá tó bá yẹ ẹ̀ náà nífẹ̀ẹ́ ọkọ yín Ọlọ́run má lè mi kí kó ń di ẹrù mi kò ní jẹ́jọ́ kó tì ní. òun náà ni wọ́n fẹ́ kú sí. ṣẹ́ẹ́rì tẹ bá fẹ́ rojọ́ ẹ fi customer care. gbẹ́nu yasọ́n kọ́ gbẹ́nu yasọ́n. káì àrífín sẹ́gbẹ́ ní sinmi àbẹ̀tọ́rí kò kéré lọ́jọ́ orí. gbogbo tó ń sọ pátákì tó wọlé mọ gbọ́ ẹ ọ sọ ọmọ fún ọ gbọ́ ọmọ fún èmi ò wá ní jí ọpá o torí èmi bímọ fún èmi ò fẹ́ kọ́ ọmọ tèmi ọ̀dọ̀ ọmọ aláìní bàbá èmi kò sì fẹ́ dopó ó rí bí tìmí sí o òde lè rí bí sáré fóònù rárá sórí wọn bá tó kù lára ẹ èmi ni wọ́n gbà bẹ́ẹ̀ ni mo sọ fún ọ bá mi ń ta mo dúró dì ọ́ ń ta. gẹ̀lẹ́dẹ̀ wèrè kí ló wò débẹ̀ kí ló wò dé ti yẹ kí ló wò débẹ̀ kọtí mọ̀ ń jọ láwọn náà ń jọlẹ̀ jókòó. àmì ẹjọ́ lánàá bí o. mi ìpẹ̀lẹ́ jàre ọ̀dà mi yẹ sómi kan lẹ̀kùn. àwa ni ọkọ yín la fẹ́ rí. wọ́n sínú ilé. a dẹ̀ fẹ́ gbéṣẹ́ fún ọ yẹn. irú iṣẹ́ wo. a fẹ́ kọ́ bá wa mú yẹ̀pẹ̀ lọ sórí site wa. so ti wà nílẹ̀. owó wà. àìsẹ́ tèmi náà ni màá ṣe. Yadé ẹ̀mí wọ́n ò fẹ́ lò léèsì ọ. Yadé ẹ̀mí ọgbẹ́sẹ̀ mi ṣe láìkú mi. Yadé ẹ̀mí. ẹ̀yin bọ́ọ̀sì bọ́ọ̀ni. ta ló fẹ́ mú yẹ̀pẹ̀ nínú yín. bóòní nǹkan. bàbá ṣe wa ókè. ṣé wọn wà ókè mò ń dán lóhùn lórí mi tí mo dúró tí n wọ́ sọ n fẹ́ múra jáde lọ́lọ́ ló ń béèrè mi. mò ń béèrè lọ́wọ́ ẹ wo bí ṣé ìgbà tí a invite wá sí wedding ọ̀rẹ́ wa a ní kẹ̀kẹ́ bí kẹ̀kẹ́ ara wa síbẹ̀ kẹ́ wá da wedding ọ̀rẹ́ wa lọ. so o tẹ̀ dá mi nǹkan tí ń wá yín láti ṣàlàyé mi. ẹ níbínú ni o àsìpè gbá àlọ́rẹ́ mi tí mo mú dání o àsìpè èèyàn ni sọ́mọ́kọ́mọ́ ni wọ́n gba ẹ̀mí lẹ́sàn pé kí n fún àwọn èèyàn tó jẹ́ èèyàn gidi òun mo pèlè èèyàn gidi àṣẹ èèyàn kéèyàn ọlọ́run ní bàtí ń jẹ mọ́ bínú. ṣé ẹ mọ gravity nǹkan tí ẹ ṣe yẹn ẹ mọ nǹkan tó ti dálẹ̀ sí ẹbí ẹlẹ́bí both families. tó bá jẹ́ pé Europe ni màá ti fún yín bọ̀ ṣiṣẹ́ rẹ̀ kó bá yín ṣe ni. eré kí. ẹ jọ̀ọ́ for your information èmi tẹ̀ ń wo yìí ni former councillor àdúgbò yìí èmi mo kọ́ ilé tí ẹ wà nínú ẹ̀tẹ̀fẹ́ mú yàn yìí èmi ni mo kọ́ ilé tẹ̀ ń wo yìí mo tún ń ṣe foundation kan lọ́wọ́ lẹ́yìn so I'm a big man ẹ jọ ta lè yín o ṣé sọ́jà ni. no. navy ni. no.
Air Force ní no OPC ní ẹ kí ni láì tẹ́ ní láti fẹ́ fi fọ́ọ̀sì mú tẹ́nàntì mi kúrò níbí tẹ́fẹ́ máa wọ̀ lọ níbo lẹ fẹ́ kidnap ẹ̀. ó dàbẹ̀ pé ẹ mọ nǹkan tí bàbá yìí ṣe lẹ ṣe ń sọ ogun nǹkan tẹ̀ ń sọ yìí. anything tí báwo kò ṣe ẹ máa lọ pọ̀ ọlọ́pàá ni. àwọn ò mọ ọlọ́pàá kan. èmi mọ ọlọ́pàá máa pe ọlọ́pàá kẹrẹ máa fọlọ́pàá mú. lẹ́nu yín landlord ṣé ẹ̀yin lè gbé gbàdúrà kó fọlọ́pàá mú tọ́námẹ́ǹtì tí. ó mọ̀ wípé kí ọlọ́pàá mú ẹ kó fi ẹ́ sí sẹ́ẹ̀lì oṣù mẹ́fà tàbí kó ju ẹ̀ sí ẹ̀wọ̀n ọdún 5 ó sì pé àwọn ará àdúgbò wọn á jẹ́ ká máa rí ẹ àmọ́ wá fún ẹ ní oúnjẹ bọ́tà pípé ìbá kidnap ẹ lọ́sìn wọ́n lè ní ká mú 20 million naira wá ká tó wá gbẹ nígbà tí máa gbẹ. lord lèmi bí àṣejọ rí síra wa bá àṣejọ dá síra wa. tó ń bá ní 20 million ṣé wọ́n máa fi gbà. bàbá ṣẹlẹ̀ gbọ́ ẹ̀yin kò la need bàbá ó sì rọ̀bà tínú yẹn kò la need tẹ́wàá rí àdìfín lẹ̀ o. ẹ jẹ́ kí n pe ọlọ́pàá. bàbá hello hello. ẹ lè mú lọ. gbàmúgbàmù jìgìjìgì àdìgún tèmi yé mi ọ̀run yàgò ọ̀bí sẹ́bẹ̀ kíá ọ̀run yàgò ṣọ̀rọ̀ rẹ nìkan. It's time to dance not like before put your shoes on your waistline back and forth get the groove on. I dey feel like cause papa ti dáhùn sí bẹ̀rẹ̀ ìkàwọ́ lásán orí mi gbé mi débi rẹ̀ ọ̀pọ̀ làágùn irun ara ẹni ò já mọ́ ẹlẹ́dẹ̀ mi àdọ́yọ̀ ariwo ẹ̀ la pọ̀ ọ̀pọ̀ lápẹ̀ díẹ̀ la ó fi fún kọ̀sọ̀fẹ́ kọ́ ní ṣayó ìfáǹfà ní làpóyá ọ̀rẹ́ máma múyó mo lè mí lóye tí mo fi mú àti àmà àìnà àì ọjọ́ ìdínége ò mẹ́mà never see anything until tí ń bára bẹ́ sí o mẹ́mà the more you see the less you know the one and all my dream lọ́sàkúlé mi o bèrè ọmọ ìyá àgbà lókè àrò. gbàmúgbàmù jìgìjìgì gẹ́gẹ́ ṣe nù. gbàmúgbàmù jìgìjìgì àdìgún tèmi yé mi ọ̀run yàbọ̀ lóbi sẹ́bẹ̀ kíran ọ̀run yàbọ̀ ṣọ̀rọ̀ rẹ nìkan. rẹ jẹ́ òsínú fọ́tò àti post na so you go show if you dey dance if you sabi na so we go know. kàngbẹ́ àdẹ́kùn kedere bẹ́ẹ̀ wo ayọ́ mẹ́fún mata kété níṣẹ́ nìkanjọ́ nothing dey shock me again I see na nothing dey there again mu dé yẹ àfikún ṣeré àwọn alákọ̀rí bíi tiẹ̀ wọ́n tàkìtì ṣeré wọ́n rẹ mi lẹ́bà wọ́n lérí lẹ́ka asán bánsá òfò ọjọ́ kejì ọjà arábárí bí àríbìrà bàtà ajá balẹ̀ ẹ̀ máa kàn sára ókù ní bọ́nrọ́ ẹ sì máa tó ara ọ̀rọ̀ mi jọ bí òwe ọlọ́gbọ́n ló lè yé ọ̀rọ̀ mi jọ bí àṣọmọ̀ fáwọn tó gungi kọjá ewé ọ̀rọ̀ ayé mi kò ṣe é farawé. gbàmúgbàmù jìgìjìgì olójúro gẹ́gẹ́ ṣe àrùwé. gbàmúgbàmù jìgìjìgì àdìgún tèmi yé mi ọ̀run yàbọ̀ ìṣẹ́bẹ̀ ìkìlán ọ̀run yàbọ̀ ṣọ̀rọ̀ rẹ nìkan. olówó ló lówó ẹlẹ́rú ló lẹ́rú ojú bá fara balẹ̀ dáadáa rí mú. easily the place is going crazy. Any sound have been made but none is classy. Any steps have come through but surely not like this. Get this and down to this and tell me how you feel. I listen attentively and notice the brands. How you feel and criticize and tell me wetin I miss here. gbàmúgbàmù jìgìjìgì ọlẹ́gẹ̀ ṣì nù mí. gbàmúgbàmù jìgìjìgì ọlẹ́gẹ̀ ṣì yé mi. ọ̀run yàbọ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ lọ́nìí. ọ̀run yàbọ̀ ṣọ̀rọ̀ rẹ̀ nìkan. gbàmúgbàmù jìgìjìgì ọlẹ́gẹ̀ ṣì nù mí. gbàmúgbàmù jìgìjìgì àdìgún tẹ̀sí yé mi. ọ̀run yàbọ̀ ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ lọ́nìí. ọ̀run yàbọ̀ ṣọ̀rọ̀ rẹ̀ nìkan. ọ̀run yàbọ̀ ṣọ̀rọ̀ rẹ̀ nìkan. ọ̀run yàbọ̀ ṣọ̀rọ̀ rẹ̀ nìkan. ṣọ̀rọ̀ rẹ̀ nìkan. yéé mi kú ó ti rẹ̀ mí láti inú wa ṣe rí irú ayé tí mò ń jẹ yìí táwa bá rí èèyàn kan jẹ irú ẹ̀
bóyá ni wọ́n lè rí ìjọba ọ̀run wọ̀ èyí tí mò ń jẹ lọ́wọ́lọ́wọ́ yìí ní agbára Ọlọ́run ó rí ìjọba ọ̀run wọ̀ kí bọ̀rọ̀ kì. ẹ wo bàbá ẹ dá wa lóhùn náà èwo ni gbogbo ilé ìtẹ̀kùn ṣe báyìí ìtẹ́ bá máa múnú wa ní kẹsàn-án time is money. kò sí èyí tó ṣe é ṣàdánù nínú gbogbo yín kò sí èyí tí òjòjú ń gbèsè inú yín gbogbo yín náà mo nífẹ̀ẹ́ gbogbo yín mo fẹ́fẹ́ pátápátá. ayé ń ṣerú ẹ̀ náà ayé ń ṣerú ẹ̀ lóòótọ́ ṣé bí a rí ayé ìgbafẹ́ la ìyàwó 27 ló fẹ́ ní ọjọ́. mi ò já yóò pa èyí mi fẹ́ yọ bọ́. ayé wọ́n ń dábàá o ẹ dábàá lóòótọ́ o eros mi ẹ feed mi. Allo kínú ẹ má gbé lọ lé mi o ẹ má dán wò ẹ má gbé lọ báǹkì owó tó bá ti wọ mílí ẹ má gbé lọ bẹ̀ o ṣé gbọ́ bílẹ̀ bá sì ti sún ẹ má gbé lọ bọ́ǹkì lọ àárọ̀ lẹ gbé lọ bọ́ǹkì. iṣẹ́ wo gbọ̀ngàn lè ṣe. Dayiwa escorter international forwarding backwarding bendwarding straightwarding gbogbo ẹ̀ mọ̀ sí sẹ́rí ká gbé ọkọ̀ wọlé ká gbé ọkọ̀ jáde mo ń gba sámẹ́ǹtì mo ń gba yẹ̀pẹ̀ mo tún kó kúta iṣẹ́ olówó mo sí i mo tún wọ́n ṣe wáyé inspector general of merchant merchant. Oh, that's so sweet, baby. Swagger. Baba. Mo fẹ́ telecommunication ni òdo ẹ̀jọ òdo ẹ̀ta ẹ̀rin òdo. Baba ṣeré. Allo mọ́tòfìlà ṣé mọ́tòfìlà nu ọ̀sẹ̀ ọkọ̀ tv tó sọ pé 6 mila cash ní kò wá cash kìí ṣe owó ìtìdé burúkú owó tí dẹ́rù bòsì tó sì gan wọnú rẹ̀ tí ń sá padà owó ìdé gidi ni sọgbọ́ mo fẹ́ jọ àwọn ṣíṣí mi mo fẹ́ jọ wọ́n lójú tí má mẹ́sẹ̀ tuntun wọ́n ha ọkọ̀ tó ha ọkọ̀ ọ̀sẹ̀ ṣe rí ayé tí mo kọ́kọ́ wá ń jò ní ayé aláyé mọ̀ jẹ́ ṣe rí ngbà tí mò ń pera mi ní bàbá jayéjayé àṣàyé aláyé mọ̀ ń jẹ ṣe wá ní nísìn lọ́wọ́ tí mo wà yìí ayé tèmi gangan èmi gangan lèmi n ò ní fẹ́ lù mí sí romanticism ẹ̀rà mi ròdòdò this very crazy yà mo mú yàn wẹ́rẹ́ wọ́nu. Bàbá bèbí mi. Ọmọ mi lórí Starbucks ibi tá a wà. Bàbá bẹ̀. Gbẹ̀gbẹ̀gbẹ̀. Aṣáájú ọmọ. Ibi tó tẹ́ mi sí ilé. Yé ìṣó níbẹ̀. Ṣègèṣègè wúlà. Bàbá ẹ bá gbẹ̀ tó bá yẹ ìgbà ayẹyẹ kọjá ayẹyẹ ìgbà ayẹyẹ kọjá. Ayẹyẹ mò ń gbé ibẹ̀ mo wà ibẹ̀ mò ń sùn fìmí lẹ̀ láyé mi ò bá wọn dé Bódìjà o Ọlọ́run ní jẹ́ ń débẹ̀ sórí ibi tí mo wà ọyẹ mi bàjẹ́. Adépẹ̀ jáàsì nìyẹn ṣé mo sọ fún pé tí n bá gbé lórí high level nífẹ̀ẹ́ wálẹ̀. sọ̀rọ̀ ayé tí mò ń jẹ yìí ayé ni kì í sáyé aláyé sọ̀rọ̀ Ọlọ́run wà tójó lórí ọlọ́kọ̀ gbogbo pátápátá bàbá rẹ̀ tójó lórí ayé tí mò ń jẹ kò jẹ́ ọ̀nà bí ìfúró kò jẹ́. Yẹ ká ṣe pápápá ẹnu ò ráyè mo sọ pé ọ̀tà sókun mi ì lè má fún mi lómi mu. wo sọ́ọ́rí mi ṣe wà ẹ́ lọ́ọ́ tí mo wà ẹ́ ọmọ ẹ̀ ojú ẹ̀ gún régó sì dá wo ìtọ́ wà lẹ́gbẹ̀ẹ́ mi àfẹnití wọn bá sí pè mí ní ọ̀rọ̀ ọmọ ẹlẹ́rìí fún ẹ níbi síbi sí ká tàṣán káríkárí. 50,000 bàbá ẹ ti kú. ọmọ mi ṣeré fún bàbá. Jayé rọra máa jayé rẹ. má kú bẹ́ẹ̀ o má kú bẹ́ẹ̀ o. ẹ wù bàbá ṣẹ́rí Jésù ti kú fẹ́mi tẹ́mi bá kú fẹ́yìn kò sí pọ́blẹ́mù bẹ́ẹ̀. Rọra ṣe eré ṣíṣe a máa bẹ́ẹ̀ tọwọ́ bò kú lójú.
ọbọjọyé ọlọ́run onígbà but seriously ṣé mo kí mo gbàgbé láti jà yín sí nǹkan kan ṣá ẹ mọ bọ̀bọ̀ kan tó wà ní ọkàn ilé wa ń bì báyìí tó rent BQ tó wà wájú ilé wa yìí tó ṣe dírẹ́sì tó máa ń rìn gbèrègbèrè káàkiri àdúgbò yìí ṣé mo pé as I speak wọ́n ní bọ̀bọ̀ yẹn ó ti di multi-millionaire I swear down multi-millionaire ṣé ló ní bọ̀bọ̀ yẹn hit jackpot ọlọ́run lèmi náà bá rí lánàá tó kó sí Jaguar tàbí yẹnyẹn bọ̀bọ̀ yẹn máa ti fáyín ọlọ́run tó kó girls sẹ́gbẹ̀ẹ́ báyìí àwọn obìnrin flocking and out of his house báyìí lánàá mo bá dúró síbi báwo kó ni mo bá ṣe báyìí ẹ wò mo rí ìrànwọ́ lánàá ó dùn mí pẹ́ sílẹ̀ bọ̀bọ̀ yẹn ti hit ẹ o honestly èmi náà wà wò pé tàdé wà ń bí báyìí tá à ń rún pa sí bí báyìí tàdé wà lọ́ọ̀kan ara wa tó yẹ ká ṣàǹfààní fúnra wa ṣé ló yẹ ká lọ bẹ̀ báyìí ká ti strong báyìí ká. wèrè lọ́mọ ẹ̀ ọ̀la. ń ká mi lára tí mo gbọ́ mo fẹ́ sọ fún yín o mo ṣe àwọn tí ń sì bá yín sọ̀rọ̀ lọ́wọ́ yín honestly. èkó yín rèé ṣeré ọlá ọlọ́lá òun lè rẹ́rìn sí àgàgà ọdí ẹ̀kọ́lá. gbogbo yín kọ lójú ẹ̀ fi ríran bẹ́ẹ̀ dẹ̀ ṣe ń wè mí yìí ọmọ èkó lè mi o èmi dẹ̀ fẹ́ràn fàájì gan ni ẹníyàn kan ti yí ìtòwó orí jackpot ojú òtì yìí ọmọ inú yín ọmọ tó yẹ pé tó bá wá sí ibà máa ń fún lówó a máa ń fún lóúnjẹ ó gbọ́n ni ó wake up ni òun ló ṣe rówó yẹn gbà nígbà tẹ́yìn ní jackpot nínú láàárín wa tá a mọ̀ dáadáa tá a lè yí jackpot ṣe rántí bàbá tó bá wa ṣeré ìṣẹ́jú mélòó kan tó kọ fọwọ́ pa wá lára tí ó ṣe kankan tó fún wa ní owó ẹ rántí ẹ níṣojú wa ń bẹ ló ṣe ń pè fún millions ló ń pè fún millions ó tún sọ pé òun fẹ́ ra mọ́tò 3 million naira ṣé tá a bá wọlé sí bàbá yẹn lára tá a lọ gbà tá a rí 3 million naira yẹn tá a rí gbà ṣé yóò fi òpè plus ní fún àkáǹtì wa. sure. mo dẹ̀ ń sọ fún yín ẹ ṣe ni pé ẹ gbọ́n kan tí mo sọ. Tẹ́jú ẹ jọ̀ọ́ báwo la ṣe fẹ́ gbà á. díẹ̀ kọ́lá ó ní báwo la máa ṣe rí gbà nígbà tá a ní àwọn clients lọ́wọ́ tó ń jẹ́ general contractors importer and exporter wà nù wọn. èwo wá ní àbí kílẹ̀ ni mo sọ. ọ̀rọ̀ ni. ṣé ríru máa ní ẹ èèyàn ò kì í kánjú irú èèyàn báyẹn orísun náà máa ń pè wọ́n ó yẹ ká máa milk máa yẹn títí tá a máa fi fa àgbẹ̀ ni kò yẹ yín nǹkan tí mò ń sọ. Imagine ẹni tó yẹ pé ńgbà tí a lọ bá ó fún wa ní 50,000 naira each without doing anything àtijọ́ ta tí rìn ta ló fún wa ní 50,000 naira rí ẹ wọ́n ní èmi ò lọ́wọ́ sí o mi ò lọ́wọ́ sí rárá ẹ ká take it easy ní pẹ̀lú ẹ̀. I'm not disappointed in you. Orúkọ ẹ ló ń rò ẹ díẹ̀ kọ́lá ó dà pé wọ́n ò fẹ́ ọlá lára nínú ayé ẹ̀. ṣòjèrè mi tó ń wo yìí ọmọ Èkó ni mí. mo rẹ̀ fẹ́ máa gbádùn nù ọ̀la ni. jọjọ lọ́lọ́run ẹja tètè ẹja àti bọ̀bọ̀ yìí. ká gba owó lọ́wọ́ ẹ̀ tá a bá gbowó lọ́wọ́ ẹ̀ ká wá bọ́ sí gbòòrò ká bẹ̀rẹ̀ sí ṣe fàájì ṣorírú àwọn èèyàn bẹ́ẹ̀ náà máa ń pè pé má ga don't pay shout hallelujah. ó wá ti explain máa yẹn fún mi ó yá kílẹ̀ la máa ṣe ń sìn jámùsì. yes get out. nígbà mo sọ̀rọ̀ sí wéèrè báyìí ó yá àlọ́ yìí tiẹ̀. padà sọ́hun náà àmọ́ máa sọ fún ẹ. ọ̀fọ̀ ni sódà ẹ máa kílèmù ẹ máa sọ pé. ọkọ ẹjọ. kí ló bá dé. àlàáfíà ló bá dé. mo ní kí ló bá dé. n rí sa. àlàyé má disturb ẹ àwọn ò ní ìdí kóòdù rárá. mo nílé máa fi tí ní sa. ginger your swagger or swagger your ginger. ṣoré tí mo ṣe ìdájọ́ lásán ni o film trick ni wẹ̀yẹ. ọkọ ẹjọ. tó kí ló ní sẹ́wọ̀n. tí mi ò ọmọ mi wálé àti ìyàwó àtọmọ gbogbo wálé. gbogbo táwọn bá àbágòdà benetton deal raw cash làwọn wá gbà 3 million naira tó lọ gbà
tó fẹ́ fi ra mọ́tò òun ni kò gbé fún wa tó bá ti gbé fún wa kò sí nǹkan tó máa ṣe é. ta ló sọ fún mi. fọ̀rọ̀ lẹ̀ network wa bad ó bad everywhere láti operate. network yóò ní já sá lágbára Ọlọ́run sá Ọlọ́run máa fún yín sẹ́ sá. Dámi lóhùn mo inú mi ti pọ̀pọ̀ gílẹ̀ sá. Dámi lóhùn máa waste time mi. jọ sá Mr. Steve ẹ jọ. dúró kí ló pé. rasa mo ní Mr. Steve. èmi ló lè. olóyè ni wọ́n pè bẹ́ẹ̀ ń lu wàsá àwọn sip. ó bẹ́tà bẹ́ẹ̀ má waste time ẹ̀ ṣó o rẹ́yìn yẹn. sọlọ tanu ni. ọ̀gbẹ́ni Dámi lóhùn yé. ọgbẹ́ o. ó yà wèrè ni wò face dáadáa in case tàbá tún pàdé jọ Dámi mọ̀ dáadáa. nínú òkùnkùn gan àbí kí n díjú mo mọ̀ yín bàjẹ́ àti pé tún parí yẹn gan ni. That's fine. Aláyé fún jẹ because ó ti dá wa mọ̀. rárá sọ̀rọ̀ tí mo sọ lẹ tẹ́lẹ̀ ẹ̀yin kọ́ sẹ́yìn ọ̀pẹ mo ní mo dá mọ̀ irú ẹ̀yin kọ́ ọ̀tọ̀ lẹ́tìmọ̀ ibi tọ́ka mi wá ọ̀tọ̀ gẹ́sẹ̀ yìí. bàbá aláṣẹ mi ò lọ sí o ọ̀gbẹ́ni gbẹ̀mí ẹ̀. ṣé wọ kí ló lọ́mọ ní fi àjẹ́. ṣé o ní. èmi náà fẹ́ fà kọ́. má waste time mi ọ̀gbẹ́ni mi ìráyè gbogbo eléyìí. yes sir. òun ni sir. yes sir. má gbọ́n. yes sir. má gbọ́n. yes sir. má gbọ́n. yes sir. má gbọ́n. yes sir. ìyá dọ̀bálẹ̀ ìjọba ẹ̀ sórí ọwọ́ yìí máa fún ẹ ní akọ ìfọ́. yes sir. ti pẹ́ jù. tó wá máa dé láti ní agbára ó ti bọ́ sí ìpínlẹ̀ tí a bí. ọmọ ẹwẹ ilé ṣẹlẹ̀ ó yá náà ó yá náà. ọmọ mi ṣe báyìí. ẹ wá owó yìí kò pé ìfẹ́ wà lára ẹ̀ka àwọn aṣẹ máa pín ní òtún ní síjà láàrin wa. of course ṣàyẹ̀ṣẹ̀ mọ́ra wa ni. ó já ìjà pé òkúta fẹ́ pín ká máa get out man. kí lélẹ̀. ẹ̀kọ́. kí lélẹ̀ yìí. ayé mi. ẹ wá o. ṣé kò ṣe pé ẹ fẹ́ wá máa ṣó ara yín àbí ẹ fẹ́ máa ṣe bákan sí wa. yíyọ ẹ má máa ní sọ̀rọ̀ jóná kí ló wá kùnà kò yé mi. fún mo máa ga nínú èlùbọ́. ẹ dákẹ́jọ́ ṣé fẹ́ máa scam wa ni àbí kí nìyẹn àwájọ bèbí lójú yìí ni. ọ̀gbẹ́ni ní sọ̀rọ̀ ìwọ ló gbé bá dání náà. ṣé bá jọ wà ní. ẹ bọ àjọ ń bọ̀ nínà ṣe gbáwó ló di pẹ́lá báwo ló ṣe dín owó la rí bàtà gbà kí nínà báwo ló ṣe dẹ̀kọ́ àti kọ́mẹ́. kí ló ń sọ. ìgbà tí mo máa ṣí yẹn owó ni mo rí inú ẹ̀ náà. ẹ máa wò mí ràn báyìí. ọ̀gbẹ́ni ní sùúrù jà ṣùgbọ́n náà ni mo ń bá fa yìí. ìbàdàn bọ̀. ẹ bọ̀ wẹ̀ ní báyìí wá. ṣé mo dà kí n ṣe ló bá mi sọ ẹ̀mí. ṣe lọ ẹ wá má gbẹ̀yẹ̀ wá. kí ló ṣe 3 million naira ẹ wá kẹ́kọ̀ọ́ sílẹ̀ ẹ wá máa sọ pé kí ló ṣe. How dare you! Clever! Clever! Oye ma gbọ́ mi létí. tó ń gbá létí. No, stop! Oya suma, oya. Ilẹ̀! Bàbá bẹ̀! Gbẹ̀gbẹ̀gbẹ̀! Bàbá bẹ̀! Gbẹ̀gbẹ̀gbẹ̀! Sọ́gáyọ̀ jíjà! Yégbè! Sọ́gáyọ̀ jíjà! Yégbè! Orí ẹgbẹ́ ń bẹ̀. Ọwọ́ abẹ́ dìgbì. Jọ́sí ẹ̀! Odò dìgbì. Gbogbo nǹkan mo fi lá ẹ̀. Ẹ mọ tí mo fi tí wàá fi láyín jù yẹtu orí yín ni. Bẹ́ẹ̀ni. Ìṣòrí bẹ́ẹ̀. Oníṣòrí bẹ́ẹ̀. Ẹ bá gbọ́ ìṣòrí bẹ́ẹ̀ Sọ́gáyọ̀ jíjà ìṣó. Oníṣòrí bẹ́ẹ̀. Sege wúlà. Bẹ́ẹ̀ni orí rẹ̀ gbé. Ẹ ṣù ṣé ẹ̀yin lẹ ṣe 25 years on stage ni àbí ẹ̀yin bá láyọ̀ yọ̀yọ̀ ni. Ṣé wèrè ni ọ ni ṣọ́ọ̀ṣì ẹ̀rọ kún ajá lọ́rùn mi ni. Bàbá bẹ̀. Gbẹ̀ngbẹ̀ngbẹ̀. Ìfami ayé ìṣòrí bẹ́ẹ̀. Mo ti gbàgbé ni ẹbí mọ̀ pé wọ́n ṣe ní Japan ṣe náà ṣe Moscow kò ní bàjẹ́. Àmín àmín. ẹ lẹ́rù tó kàn dodo ó ṣoríire. Àmín àmín. ẹ wò bá mi ṣe rí ànírílà burú mọ́ láyé wa. Àmín àmín. bọ̀ ẹ jọ mí lójú o. lọ́nà wo. ọ̀nà wọn wá ọkọ̀ bọ̀ wá wọn ò dẹ̀ fi ń ṣe anything wọ́n dẹ̀ ń lo bẹ́ẹ̀. ó ń tán lọ náà nù nígbàwọ̀ náà ti gbọ́ ó ń tán lọ nù. ẹ jọ mí lójú àmọ́ bẹ́ẹ̀ ṣe wà yìí ara ń fún mi náà tójú yàn bá ti dúdú ráì inú ìgbà tí ìjàpá sọ pé inú mi ò dá o ta ni o ti mọ̀ pé ìjàpá gan burú. àṣewèrè ni ọ ni sọ wá bú mi ní ìní sójú mi dúdú báyìí sọmọ pé bu ara nù igbó ara èmi fine boy looking malato fine boy looking sexy
ọmọ tí ó wẹ̀ ti ń dán. owó ló ń jẹ́ bẹ́ẹ̀ jàre àtòrí ẹni change lọ́wọ́. ẹsẹ̀ mi ò ní kó tó sí ni àbí wọ́n fún rán mi sí ọmọ òfin jíṣẹ́ ni. ìbú ara. èyí tí wọn náà bú mi kémi sojú ọ̀họ̀ọ̀họ̀ ọmọ pọ́ǹ bú mi nù. sẹ́mi ọ̀dà tó lọ́kùn ìbò sí rí. ẹ̀dá àmúhùntẹ́lì fún pípù yẹn ń mọ̀ pé ìfẹ́lẹ́ ti máa ṣe. ilé ìfẹ́ kọ́ Àkúrẹ́ mo ti ṣe. mo ń wo náà ọ̀nà kan náà ni. Oǹdó State ni. ibi mẹ́ta lè ṣiṣẹ́ pọ̀ ibi mẹ́ta. mo ń tó lọ sọ̀rọ̀ gidi tó bá lọ́rọ̀ gidi tó fẹ́ sọ kí n mọ bára da ẹ̀dá tèmi lọ. ìdí ẹ̀ bá fa yín ní gbólóhùn báwo lẹ ṣe ṣe gangan. kì í mọ̀ sí mi ọlọ́mọ ni. iṣẹ́ Ọlọ́run ni. Ọlọ́run ló yọ mí Ọlọ́run gidi ló yọ mí bọ́lọ́run ọba sílẹ̀ mi ni déhùn ni wọ́n pa kí mélòó lé mi. àṣegbé Ọlọ́run ní wàhálà. ẹgbẹ́ Ọlọ́run kọ́ afẹ́fẹ́ Ọlọ́run ni kí ni mo ń ṣe ọgbọ̀n ọ̀rọ̀ kátikáti wo lọ ń sọ èwo ni tó wá sórin lórí Barrister. Barrister ló kọ́. orin òbí ni. mo ṣàdùn pé òun òbí ni mo fi gbé. àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. báwo lẹ ṣe wá ṣe ẹ jẹ́ mi sí. Ọlọ́run ló yọ mí ọpẹ́lọpẹ́ ọmọ tó gbé fún mi Ọlọ́run fi ṣe gàrí tíra ọmọ ló yọ mí. kí ló dé ẹ take it easy now bí mo ń fọkàn yẹn ẹ máa jẹ́ kó wá sexy you scream slowly like ìyẹn ló máa ginger mi go baby. kí ló dé ṣe ìhun ni gbàtẹ́ kì í ṣẹlẹ̀ dé baby do baby come on give it to me. Baby, give it to me, baby. Hey, baby. Give it to me. Me sokun. Ejo pe sokun. Bó ṣe dùn mọ́ mi sí bóyá kámẹ́rà sí mo ṣe sókè sí. Baby. Baby. Yay! Ó ti wá sí tí ó dára rà mí. Mo fẹ́ bọ́ ju bá mi sáré bọ́sì kò tó mi sílẹ̀ jọ. Ó ti fẹ́ bọ́ sí tí ó dára rà mí. Bá mi bọ́sì kò tó mi sílẹ̀ jọ. Bàbá, àwọn olóhùn fọkàn yìí. Mo wọ káwọlé mi ni. Ẹ ṣe ń ṣe báyìí, ṣe fẹ́ kán wá láti reception ni. Ọmọ kan mi díẹ̀ náà ni kò ní pẹ́ mọ́ra. Ẹ wò bàbá, mo fẹ́ bá yín sọ̀rọ̀ kan. Mo dẹ̀ fẹ́ kẹ́ promise mi wípé ẹ ní dà mí. Torí pé tí ẹ bá dà mí, ẹ wò ẹ sún ọjọ́ bí yín síwájú ni o. Ọlọ́run ní jẹ́ kí n dà ọ́. Ẹ ṣe máa sọ nìyẹn. Tí wọ́n bá wá dọ́dọ̀ yín sí tó ń ra rìn yín káàkiri, ẹ máa ní díẹ̀ kàlá ni díẹ̀ kàlá ni o. Ṣé rí ẹni tẹ́jú wá sọ́dọ̀ yín lánàá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. Bẹ́ẹ̀ ni. Ó dẹ̀ sọ fún mi pé tẹ́ bá ti fẹ́ lọ ra mọ́tò ní ọ̀la kẹ́ kọ́kọ́ yà sílé wa. Bẹ́ẹ̀ni. Ẹ má jáde lọ́la o. Kí ni mo sọ fún yín? Kí ló dé? Tó bá wà pọn dandan pé kẹ́ jáde, ẹ má gbé cash sínú mọ́tò. Ẹ má gbé cash sínú mọ́tò rárá. Torí pé kí ni àwọn tẹ́jú wọ́n ti plan fún yín. Kí ló ní mo ṣe? Èmi ò mọ̀. Wọ́n nítorí 3 million tẹ́ fẹ́ gbé lọ fi ra mọ́tò lọ́la. Torí ẹ̀ ní tẹ́jú ṣe sọ wípé tẹ́ bá ṣe ń lọ kẹ́ kọ́kọ́ wá sọ́dọ̀ wa so that wọ́n máa lè tẹ̀lé yẹn. Ṣé ẹ mọ̀ wípé bí mo ṣe sọ fún yín mo da àwọn ọ̀rẹ́ mi ni and which is not supposed to be so. But ìdí tí mo fi ṣe kínní ni pé sweetheart you are too generous. Àjẹbù náà. Bàbá mi ò sọ pé àjẹ́ ni nǹkan tí mo mí ni wípé ẹ ti dáa jù ẹ ti dá èèyàn gidi ní ẹ ṣọmọlúwàbí. Ẹ wo bàbá àbọ̀rọ̀ là ń sọ fọ́mọlúwàbí tó bá dénú ẹ̀ àdòdìdì. Bàbá ìdí tí mo ṣe ń ṣe gbogbo ilé ni pé mo love yín ẹ pọ́n mi lé bàbá mi kan máa wá pọ́n yín lé. Mi ò rí obìnrin náà tọwọ́ rẹ̀ lè dùn lára mi mọ́. Ṣé mo ṣe wà mo ti bínú wàá gbé yín lọ sí àwọn level kan tẹ́ ìdèdè láyé yín. High level nù. Highest level. Excitation nǹkan fẹ́ iná kí n tó ride. Ẹgbà fún ẹ mo ti dáhùn mo ti fẹ́ kú. Jọ ìwọ náà jọ àdìbò ti fẹ́ kú.
wàláhì ọmọ yẹn náà. ọ láìsí bàjẹ́ ọmọ òun láìsí gan. Àdìgún lọmọ yẹn. Ọlọ́run ọ láìsí bàjẹ́ ọkọ̀ Àdìgún àròsọ ni sẹ́yìn lè sọ pé irú ọmọ òun ó lè jẹjẹ intelligent of the tiger báwo tó sì wá bá mi lé tó sì ṣe àlàyé nǹkan fún mi àmẹ́mi gan fúnra mi ọpọlọ ń bẹ lórí mi o ìwọ náà sì mọ̀ pé mi náà ní brain touch pé brain touch wà lórí mi mo wá wò pé kí ni mo lè ṣe náà mo wá gbé àlùbáàgì mi mo wá fi mẹ́mẹ́ mo wá fi ẹ̀kọ́ sí mo wá mú owó mo wá tẹ sórí ọ̀lẹ̀ àtẹ̀kọ́ pé ńgbà tí wọ́n bá jẹ tán wọ́n rówó ṣe fàájì wọ́n sì rówó ọkọ̀ inú èpè inú àdúrà wọ́n mọ̀ fi kan ránṣẹ́ sí mi. èpè ló máa fi ṣọwọ́. Ọlọ́run ò lè jẹ́ bàbá Ọlọ́run ò lè jẹ́ Ọlọ́run ò lè jẹ́ bàbá bẹ̀. bàbá bẹ̀ gbégbé bàbá bẹ̀ gbégbé jọ́sí ẹ̀. ọmọ mi tẹ́lẹ̀. yóò gbọ́ ẹ̀ tún lọ ọ̀rọ̀ owó tí mo bá wà yẹn kókó kárpẹ́ fọlọ́run. fọ̀rọ̀ owó lè já sọ̀rọ̀ gidi sọ ọmọ nǹkan tí ń ṣe nísìn sọ̀rọ̀ mọ́ mo fẹ́ ṣe bágéjì fún ni. mi kò yíwa. mo fẹ́ kó lẹ̀ tán pátápátá mo fẹ́ fẹ́. ẹ fẹ́ ṣe kí ni. gẹ́gẹ́ bí ìyàwó sílé. ẹ ó ti lọ dídùn tèmi ni ẹ ṣáàkùn tẹ bá ra alẹ̀ lọ́dọ̀ ọmọ nílẹ̀ níjọ́ tẹ ra alẹ̀ tẹ fẹ́ bẹ̀rẹ̀ foundation ẹ sanwó mi tẹ bá gbélé dé tẹ ẹ sanwó mi tẹ bá fẹ́ kan roof lẹ́yìn ẹ tún sanwó mi gbé jẹ́ sọ̀rọ̀ ọmọ yìí nìyẹn o owó pé mo kọ́ gbé fún yín ayọ̀tọ̀ nìyẹn lọ́wọ́ yìí sì tẹ fẹ́ fẹ́ sílé màá gbowó owó bá lọ bímọ lọ fún yín lásán màá gbowó àgàkọ́ bá lọ bíbejì double money ni màá gbà. orí rẹ ti dàrú pẹ̀lú ọ̀rọ̀ lówó dé wèrè ní ọ ìyálà ìyá rẹ kò lè gba kọ́bọ̀ lọ́wọ́. ẹ ó ti lọ́ngbà yẹn. ṣé wọn ni ìyá rẹ ni àbí wọ ló bí. ọmọ tí yín ni tẹ́kùn mọ́lẹ̀ mo béèrè lọ́wọ́ yín ni. tí n bá fẹ́ ṣe gẹ́gẹ́ bí ìfẹ́ nù mí gan obì tí n bá fẹ́ wà tọrọ mi lọ́dọ̀ àwọn tó ń jẹ́ mọ̀lẹ́bí mi kì í sọkùnrin nìkan náà ni ọmọ lọ tọrọ ní ọmọ lọ tọrọ lẹ́ẹ̀mẹ́wàá ó yẹ kóbìnrin kan wá kó wà tọrọ mi. pẹ̀lú yẹtuyẹtu orí yín. ìyá ni ń jẹ ọ torí pé mo fẹ́ tọrọ ọmọ lásán inú wa ń bí ọ ọ wa lọ fẹ́ gbowó lé ọ fẹ́ gbowó lẹ sọ fẹ́ pa mí ni. ẹ ọ ìfìyẹn lẹ ẹ máa fẹ́ mi lówó ẹ ti gbọ́ ẹ máa fẹ́ mi lówó. ìyá rẹ ò lè gba kọ́bọ̀ lọ́wọ́ mi. èmi lè má rí. bẹ́ẹ̀ ìyá aláya rẹ kò lè gba kọ́bọ̀. ìyá tèmi yẹ bẹ́ẹ̀. wà láì tẹ bá gbọ́ máa bá lé ọba jẹ́ máa bọ́ máa jẹ́. ayé kí ló dé. mo dára má tó lọ gbà ọ kébí gbà tọ́sẹ̀ mi ń gbó lórí mi orí rẹ burú ni. ó dà kórè mo gbà. jayéjayé rọra mọ jayé rẹ rọra mọ jẹ́ ò torí pé ayé fẹ́gẹ́ ayé ilé ó rọra ṣe o ọmọ lẹ ògbó ọ̀tọ̀wọ́ bòkú lójú ọgọjọyé olóhùn onígbà àjọ máa ń lọlẹ̀ ẹ jù ẹ mọ̀ mi nù. hello. canvas lórí. ara náà ní. tánu aṣáájú Àkànbí Adé aṣáájú gbogbo ọmọ ààrẹ ilẹ̀ olùjì bá o kí mọ̀ ṣe bàbá olówó jù mí lọ ọlọ́lá jù mí lọ onípò jù mí lọ wọn ó ṣe bàbá nǹkan tó o ṣe wọn ò lè gbàgbé títí láéláé má lè gbàgbé ní ilé ọkọ rẹ̀ mi lẹ́kún mo bá káyàbá lọ ẹ lẹ́ sórí ẹni tí mò ń bá sọ̀rọ̀ yìí Tinubu nù gómìnà wa lẹ́kọ̀ọ́ aṣáájú gbogbo ògbò irọ́ ni o. búrò rẹ̀ ní Fáṣọlá sọ wárí Fáṣọlá sáǹdìhun gbogbo Èkó ńgbà tó kọ́kọ́ joyè inú ń bá wọn kan ńgbà wá joyè tán èyí náà wo bó ṣe tún Èkó ṣe. He's a wonderful man, own try. gbogbo títì wa gbogbo rẹ̀ bí ti ń dán omi ni o iná ni o kò sí kankan mọ́ àwọn ọmọ wa náà gbogbo wọn ti ń jẹ ìgbádùn Fáṣọlá báyìí èmi gan lára ilé rẹ̀ mọ́ wà ilé rẹ̀ ni máa kú síbẹ̀ mọ́ wà báyìí kò sígbà tí mo gbé bùkátà débẹ̀ tí wọn ò ní gbọ́. so ẹ̀yin náà mọ Fáṣọlá. mo mọ̀ mọ́ gan-an ọ̀rẹ́ dájì mi ni wọ́n jọ lọ yunifásitì ni. wọ́n jọ lọ yunifásitì ni nǹkan tó dànù sọ wá rí lọ́wọ́ tá a wà yìí sanwó orí ẹ̀. mi ò gbọ́dọ̀ má sanwó orí mi torí inú owó orí tá à ń san náà fi ń bá wa ṣe gbogbo ẹ̀ ẹ ṣáàjẹ́ kí n bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́. Ọlọ́run wa ara wọn náà ni o àwọn tí ń tọ́jú mi nu o Ọlọ́run wa ni òfin mi ṣeré o sóyọ Kọ́hìndé kókó lórí awo òun náà ṣe bí tòótọ́. àmọ́ bàbá ẹ ṣe ra mọ́tò eléyìí. ṣe léyìí. ó tóbi ó máa bí fìtì dáadáa. irọ́ o olè ẹ̀mí ò ní pẹ́ jà mí tí ń bára lu eléyìí àwọn olè ọmọ lé mi káàkiri ni wọn ò ní jẹ́ nísìnyí wọn ò gbọ́dọ̀ ra mọ́tò tó le tó yìí kí n mọ fẹ́ fi ṣe kékeré yìí ti tó o. Honda yìí. Honda èwo ni ṣé Honda wọn kọ sí wọn. Honda ni sà. bọ̀ ṣé ẹ fi pé Honda yìí ó ti wà tún feminine jù àbí kí lẹ fi o. family. nǹkan tó ń tàyà sọ ni pé obìnrin ló dáa fún. nǹkan tó bá ti dáa fóun dáa fẹ́mi náà nǹkan tó bá ti dáa fún ọ dáa fún mi.
ok ẹ wo sà ẹ jẹ́ ká lọ wò ó yá bàbá. ẹ ṣá kọ́kọ́rọ́ rẹ̀ kọ́. ẹ fẹ́ yẹ nǹkan wò tán tí mú kọ́kọ́rọ́ wá. lọ́ọ̀lẹ̀ fún wa ń kọ́kọ́rọ́. ẹ tí bá mi sọ̀rọ̀ nǹkan lè mú kí wà bẹ́ẹ̀. olóṣì ìwọ náà mọ̀ nǹkan owó mo múra yà rẹ̀ èlé lọ fẹ́ ta ọkọ̀ tó ò gbélé. 1.7 million naira. 1.7. Wow, that's nice. èló la ná mọ́tò ń bì tá a ti ń bá bọ́rọ̀ pé bí làá kọ̀ wá kì í ṣe mílíọ̀nù méjì wọ́n pè ní. kò sí problem ẹ lè san 2 million naira náà. Wow, that's funny. Ìṣẹ́rí bí kẹ́tí kọ́kọ́ pé ètò. Ẹ̀ẹ́dẹ̀ sún sẹ́yìn iṣẹ́ fẹ́ gbé wa mi ni. Excuse me. yóò gbé ọjẹ́ ni kòròbìnrin rí wẹ̀rẹ̀ nítorí fẹ́ǹgì ọ̀fẹ́ kúnú ọ̀tá àwọn bàbá rẹ̀ ò rí gbé. ó ti tó ẹ ti máa ń rojọ́ jù ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣe níbi tá a ti ń bọ̀ tẹ́lẹ̀ yẹn tó pé ní 2 million ibi 1.7 ọ̀hún yẹn ó wọ́n ju bíi lọ. wọ́n sẹ̀bìn lásán wọ́n sẹ̀bìn lọ́rẹ̀ mú kọ́kọ́rọ́ wá. wọ́n máa tẹ̀sí mọ́ wá ní ìsìn àmà test ẹ̀ wá. ó ní sà. Thank you. wá ní ta ni ó bá wa ṣe tẹ́sítà rẹ̀. ẹ jẹ́ kí n bá yín pé tó máa tẹ̀lé yín lọ wá. ẹ bá wa pè wá ó ṣe. sáré. kọ́ tẹ̀ bá wa test around everything. sórí ọkọ̀ tó ń wò yìí mi ò rà fúnra mi o mi ò rà fẹ́nìkan no one's pursue ìwọ lọ ní ọkọ̀ tí a fara tì. Oh my God! ìrọ̀lẹ́. oore tó o ṣe dànù oore tó o ṣe lásán kékeré eléyìí o èyí tí sì ṣe fún ọ àìmọye ni wọn kọ́lé fún ọ ọkọ̀ ló sì rí orílẹ̀. Thank you so much. May you walk and never stumble in Jesus' name. Oh no. Baba, may you walk and never stumble. Oh no. Baba, mo ní gbogbo bẹ́ẹ̀ ṣe máa rìn ìgbésí ayé yín ẹ̀ ní ṣubú dànù. Àmín. Ilé ṣe kọ́ ni. Gbọ́dọ̀ ṣe fún mi ọ̀gá nbámọ́ ti jẹ́ èèyàn mọ́ ọpẹ́lọpẹ́ rẹ ló yọ mí mo dẹ̀ gbọ́dọ̀ dára fún ọ wá dúró náà mo fẹ́ béèrè kan lọ́wọ́ kí ló sún ọ dọ́dọ̀ àwọn arábìnrin. Bàbá ọwọ́ pọ̀ ní òwe kọ́pọ̀ ṣeré mi tẹ̀ ń wò yìí nígbà tí mo dàgbà díẹ̀ sí ní àwọn òbí mi kú nígbà tó wá yá àwọn òbí tó bí òbí mi tí mò ń gbé lọ́dọ̀ wọn àwọn náà bá kú mi ò dẹ̀ níbi ìyá sí ni mo ṣe lọ sọ́dọ̀ àwọn girls yẹn ṣé wọ́n rí ilé ijó tẹ̀ ti rí mi yẹn mo kàn lọ fi ń pàrònú rẹ ni àmọ́ èyí tó dùn mí jù ni ọkùnrin tí mo gbẹ́kẹ̀lé. James, for the last time tí ẹni ìbá jẹ́ ìyàwó ẹ̀ so báwo ni èmi ṣe jẹ́ sí ẹ. wo díẹ̀ kọ́lá ìgbà mélòó mo fẹ́ sọ fún ẹ mi ì lè fẹ́ ọmọ ogun pa àtọmọ tó fà á wó ra ẹ̀kọ́ wọ́ ọmọ yìí ọmọ ìgbà tí ẹ̀kan péré ni ọmọ ẹ lọ sí ṣòwò omi ọkùnrin tó ṣẹ́bi sílẹ̀ my dear ẹ̀ mélòó mo ti mú ẹ lọ pátí ṣọ́kùnrin kan pé ẹ rí rárá ibi tí n bá ti fi sí ibẹ̀ báyìí ni màá dé bá kò dàbí ìwọ ẹ̀kan péré ni mo mú ẹ lọ pátí mi ì lè kẹ́ ọkùnrin tó ṣẹ́bi sí ẹ. James 5 years 5 solid years lèmi àti ẹ ti jọ wà so nísìnyí ló ṣe mọ̀ pé mo ti pupa James I clothe you èmi ni mo feed ẹ accommodation níbi tó wà èmi mo sanwó lé so nísìnyí táwọn parent mi wá sọ pé àwọn fẹ́ mú ẹ pé kí n settle down ló wá sọ pé mo ti fine jù ṣé yẹn jẹ́ point Jesus I love you baby. díẹ̀ tó bá jẹ́ owó tó ní wálé lórí calculate gbogbo ẹ̀ máa dá padà fún ẹ mi ì lè fẹ́ ẹ. James díẹ̀ kọ́lá fine boy ni mí word and opposite lọ́rọ̀ lé ayé mi ì lè fẹ́ fine girl ni wọ́n jẹ́ kí n dára manage òun kémi náà help ẹ. ó yẹ ẹ máa ríra àjà wọlé máa James mi mọ́. James baby James ibi tí mo fún wàrà mi gbà mo ti bàjẹ́ 5 years. kí ló dé ọkùnrin ló sí tẹ́ẹ̀dì ẹ̀ báyìí lọ sí láàfù ẹ̀ ọkùnrin ọmọ lọ́rùn ìjátìjátì mọ̀ làwọn ọkùnrin o wọn ọmọ dá o ayé tí mo wá ayé mistake ni kọ́sọ́ mi lọ́yẹ̀ kí n wá. kékeré ni mo sọ fún yín nínú nǹkan tó ṣe fún mi àmọ́ ìwọ gbogbo yẹn ti the past tense
Now I have you, darling. Thanks once again for the car. Okay, kí la dúró wá ara wa. Okay, kí ló ń dùn. Mo dúpẹ́. Nǹkan tí ń ṣe gan, wọ́n surprise ẹ̀. Ní nǹkan tí ó yọ lẹ́nu. Mo fẹ́ kú tán ni. Sórí tẹ́lẹ̀ mo ti lẹ́ni bá fẹ́ mi. Kó wá tọrọ mi lọ́dọ̀ àwọn mọ̀lẹ́bí mi. Àmọ́ níwọ̀, wọ́n fẹ́ ọtán, mo fẹ́ kó tán pátápátá. Mo fẹ́ ṣe gábéjì pẹ̀lú ẹ̀ ni. Ọmọ tí mo fẹ́ràn tó jẹ́ pé tí mo fẹ́ràn bí rẹ̀ báyìí. Ìmọ̀ ń fi oríkì kan kì mí tó jẹ́ pé tó bá ti ń kì mí báyìí orí mi ọmọ dìde jàn nínú mi náà ọmọ dùn nífẹ̀ẹ́ ọmọ kún ọkàn mi lọ́mọ gbọ́ monster bugidan big fool idiot very school kid gbogbo ẹni ọmọ kì mí lóríṣiríṣi tó bá ti wà sí ibi yóò wà dé lọ́wọ́ gbọ́ bugidan monster. ẹ jẹ́ lè jókòó. ẹ wo bàbá gbogbo àwọn orúkọ tẹ́ sọ pé ó ń pè yín yẹn ó ń bu yín ni. Kí ló dé? Ẹ̀yin ò mọ̀ túmọ̀ monster ni monster yín wí inú gbó ló ń jẹ́ bẹ́ẹ̀. Ṣé mo jọ wín ni? Ẹ̀yin ẹjọ́ lóòótọ́ àmọ́ lọ́dọ̀ ti tèmi ẹ̀yin lẹ fine jù. Ọmọ ẹ̀ mọ̀ fìyà jẹ mí o. Mr. Nigeria ni lọ́dọ̀ ti tèmi. Ajé o.